ìbà Olódùmarè mo ṣèbà Olódùmarè alápá kábíkábí onìkan gbémọ rẹ̀ níjà. oníṣẹ́ tí fàyà tí alápá ńlá ọba kábíkábí tó ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú òkìnnìún. èmi a máa sọ̀rọ̀ máa sọ pé lẹ́yìn Olódùmarè kò sẹ́lòmí Olódùmarè náà lọ́ba tó tún kù. ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi mo kí gbogbo yín o. ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àtàsìkò tẹ́ bá wà lápá ibi tẹ́ wà níbi tẹ́ wà ń bẹ̀ wọ́n. mo dé kólókó ọmọ lè roko mo ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. ẹ dákun nǹkan kékeré kan ló gbé mi wá síta lásìkò yìí. wọ́n sì dúrọ̀pù fọ́nrán yìí sí lórí àpèrè ọba aládé. wọ́n tún dúrọ̀pù ẹ̀ sórí àdìtú ọ̀rọ̀ Olódùmarè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹyẹ méjì tí ẹja ṣàǹlẹ̀ mi àdìtú ọ̀rọ̀. wọ́n ṣe bẹ́yẹ mi ti kú ni o, ẹyẹ mi ò kú o, ọlọ́bàrà ọlọ́rẹ̀ẹ́rẹ́ yẹ́ ni. mo sọ fún yín mo ní àlàáfíà ń lè mí wà fún. kò síbi tí mo ti gbọ́ pé ìlà yìí lo wàhálà ìdààmú kan ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àbí ní gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ò lẹ́tọ̀ọ́ láti dá sí. torí iṣẹ́ tí ọba gbé rán mi sílé ayé ni màá mọ̀ sọ. bólódùmarè bá sì rán yàn ṣẹ́ ìmọ̀ fàyà tì ní o. iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ ayé ni èèyàn ò lè mọ́ ní dojúkọ kan tàbí méjì. àmọ́ Olódùmarè ọba ni kó gbé wa lékè gbogbo àwọn dojúkọ táwa èèyàn àwa tí Olódùmarè ọba dá nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ tá a bá rí Olódùmarè ọba ó máa gbé wa lékà ni. a lè má ra àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n jẹ́ pòókì tí wọ́n jẹ́ èpò nínú àlìkámọ̀. bẹ́ẹ̀ bá sọ ọ̀pọ̀lọpọ̀ orí fẹ́lòmíì ìṣó ìlọlọ́kùnrin rẹ̀ ó fi padà dúpẹ́ lọ́wọ́ yín. bí ilé ayé ṣe rí nu ni àwa ń ṣe tiwa ní o, bàbá sì ti ṣe àti move on nù. bólódùmarè ọba bá ní ká kọ́ntínú á kọ́ntínú níbẹ̀. bólódùmarè ọba bá sì tún sọ pé rárá ẹ dúró níbẹ̀ ń ẹ tẹ full stop àbẹ́ ẹ tẹ pọ́ọ̀ṣì àtẹ náà ni kò sí tí ó ṣẹlẹ̀. Olódùmarè ọba sì gbéṣẹ́ rán ọ, èèyàn náà gbéṣẹ́ rán ọ, ẹ dákun tìtàlẹ̀ fẹ́ jẹ́ o. lórí ọ̀rọ̀ ìpókíà local government ní Ogun State lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni mo ṣe afẹ́ sọ̀rọ̀ ní ṣókí. ẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi ẹ gbọ́ ọ̀rọ̀ mi. new page mi ẹ dákun ẹ bá ń fọ́lù ẹ̀ kẹ́ lè mọ ráwọn fọ́nrán tí n bá ń fi síta ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. àwọn nǹkan kan ṣẹlẹ̀ kí n sọ pé ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ Ihunbo. ọmọkùnrin kan tó ń pè ní Adekola mo kàn rí pé ó kọ́mẹ́ǹtì sínú sẹ́sàn lórí àpèrè ọba aládé lónìí náà ni. ó ní ọmọkùnrin yìí olè 419 kínní kan. ẹ dákun ọmọ Adekola ti ìlú Ihunbo bọ́ọ̀ bá padà jáde síta kó wá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ tó fi pè mí lóko tó pè mí yìí. gbogbo tó bá fojú ọwọ́ rẹ ṣe ẹ̀yìn ọwọ́ rẹ lọ́ọ́ fi dànù kìí ṣe pé o. bẹ́ẹ̀ ni kó jáde ìta kó jẹ́ ká wá sọ fún gbogbo ọmọ aráyé torí pé mò ń lékú sí ọ òun léjò sí mi. nígbà tí wọ́n gbé ọ mo padà jáde mo bẹ̀rẹ̀ ètò lóríṣiríṣi. mo bẹ̀rẹ̀ ètò gbogbo èèyàn ń lọ́mọ̀ wípé béèyàn ó bá ṣerú ètò báyìí ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Bẹ̀nẹ̀ lèmi ti wà nígbà náà tí mo ti ń ṣètò. bẹ́ẹ̀ bá ṣe dátà Bẹ̀nẹ̀ lásán Bẹ̀nẹ̀ Republic ó kéré tán lẹ́ẹ̀kan prógrámù tí mo máa ń ṣe lẹ́ẹ̀kan wọ́n ṣe dátà 10,000 naira ní dátà lásán. torí pé bẹ́ẹ̀ bá ṣe dátà Bẹ̀nẹ̀ Republic jẹ́ ṣe dátà bíi 3,000 àbí 4,000 ṣẹfà ó ti ju 10,000 naira lọ. bẹ́ẹ̀ bá sì ṣe ẹ upload sí YouTube ẹ sì upload sí Facebook page bíi 3. ẹ lọ wo àwọn ibi tí mo ń upload sí nígbà tí mo ń ṣètò. ibi tí mo wà iná ni mo ń lò. ẹ̀yin lẹ sì gbéṣẹ́ rán mi. kódà wọ́n padà ṣètò mí lẹ́yìn eléyìí. bọ́ bá ṣe é ṣe àwọn ẹ̀gbọ́n rẹ tí wọ́n wà involve nínú ẹ̀ gbogbo wọn pátápátá ńlá jọ gbéra wa síta. torí èmi ti ṣèwádìí rẹ lẹ̀ mo ti mọ̀ pé irú eléyìí ó padà ṣẹlẹ̀. Adekola mo ti mọ gbogbo ohun tó lé ọ kúrò nílẹ̀ Yíbò tó wà tó fi mú ìyàwó rẹ̀ ṣáwálé pátápátá gbogbo ẹ̀ ní tí ń bẹ lọ́wọ́ mi. gbogbo bí wọ́n ṣe tì ọ́ mọ́lé lọ́hùn-ún táwọn aráalé rẹ̀ ò mọ̀ ń lé. gbogbo bí wọ́n ṣe fi ọ́ sílẹ̀ gbé tí wọ́n gbaṣọ tí ẹ tán fi ọ́ sílẹ̀ fúngbà díẹ̀ tó fi sá lọ mọ́ ẹni tó ṣe onídùúró fún ọ lọ́wọ́ lọ́hùn-ún tó mọ̀ pé èmi iṣẹ́ tèmi ni. wọ́n sọ fún eré ló pé wọ́n ti wà lẹ́nu iṣẹ́ yìí
kì í ṣàmọ̀ràn 30 years lọ ṣèwádìí mi dáadáa. Ọkàn ń wò mí báyìí ni, ó ń wò mí bí ọmọdé. Adekola, n tí ń tì ọ̀hún, mo mọ̀ pé lé ni wọ́n ti sọ̀rọ̀ ẹ̀, àti lé wọ́n ti ta fàṣẹ ọlọ́run. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣìṣe láti ilẹ̀ Yíbò. Ó ṣìṣe tán lọ́hùn-ún, wọ́n tún mú ọ débi tó ti ṣìṣe pátápátá, débi pé ó ti parí ìrìn àjò ayé rẹ̀. Ilé náà wọ́n fẹ́ kó wá parí ẹ̀ sí. Nígbà tó wá dé dákun, lóòótọ́ tá a bá wò ó, ọ̀rọ̀ lọ́balọ́ba ó ṣe kàn ọ́ lọ́wọ́, ó ṣe kàn ọ́ lẹ́sẹ̀. Bọ́ bá sì jẹ́dílé yín ló yẹ kó jọba tó ń jà fún, tó fi lọ rèé máa bá gbogbo àwọn tó ń lọ bá àwọn tó ń kó bá, òun kó bá wọn ní o. Òfin orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀. Wá orílẹ̀-èdè tèmi ti lọ nílẹ̀ adúláwọ̀ tí mo sì mọ oríṣiríṣi òfin wọn, ó ti tó mẹ́sàn. Orílẹ̀-èdè tí mo wà níbi tí mo wà láàyè, n ò sí Nàìjíríà, n ò sí Benin Republic, bẹ́ẹ̀ ni n ò sí Togo. Mọ́tì ẹ̀jẹ̀ ń sọ jù bá ń lọ. Ibi tí mo wà, mo mọ òfin wọn, mo mọ òfin gbogbo orílẹ̀-èdè tí mo ti ń dé, títí d'Abidjan, Ivory Coast, Ghana, gbogbo ẹ̀ ni mo mọ̀. Wá òfin Nàìjíríà tún yàtọ̀. Defamation of character ṣe ọmọ tún mọ̀ ẹ̀. Ẹni tó ṣe tó ń sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n bá bí léèrè wò yóò rí wí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo sì ṣètò lórí ọ̀rọ̀ ọba Sunday Adéṣiyàn tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí, ọba ìlú Ihunbo. Mo sì ṣètò lórí ẹ̀ pé mo fẹ́ mọ details nǹkan tí ń ṣẹlẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ ọ̀hún. Kódà kò tí ì lè ju bí kò tó oṣù kan. Gbogbo àwọn tó sì súnmọ́ mi ló mọ̀ pé láti November àwọn ò ní fóònù lọ́wọ́ fún díkan àbí mi. Títí di àná alánà yìí ni mo ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn fóònù mi kan kí screen ẹ̀ fọ́, tí mo ṣe bẹ̀rẹ̀ ètò padà. Bí n bá ṣe bí ètò méjì mẹ́ta kan, mo fi fóònù mi rìkọ́ọ̀dù mi, mo sì sẹ́ǹdì ẹ̀. N ò sì ní social media kan pàtó tí mo ti ń ṣe. Mo ṣẹ̀ṣẹ̀ wọlé sórí àpèrè ọbaládé yìí náà ni, òun náà ló kọ́mẹ́ǹtì lórí ẹ̀ yìí. Sọ mọ̀ pé ṣíṣe tí gbéwúrẹ́ tí fi gùn yá ẹ̀ ń sì ń ṣìṣe, o sì ń ṣìṣe ń sì ń bá ọ. Ọ sì ní sùúrù kó o sì farabalẹ̀ kó o jẹun ọmọ rẹ. Adekola, èmi o gẹ́gẹ́ bí ẹnìkan, gbogbo ẹni tí bá ń gbọ́ mi lágbègbè Òkè local government tí sì ń wò mí, ẹ lè má wò mí bí èèyàn burúkú, n ò ṣèèyàn burúkú. Kí n bá bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ Àgọ́ṣàṣà, mo sọ nínú ètò kan, mo ní gbogbo ọmọ Àgọ́ṣàṣà pátápátá wọ́n padà dẹ̀yìn kọ mí ni. Wọ́n ládìtú dalẹ̀, àdìtú ti wà nínú ọ̀dọ̀ wọn lọ́hùn-ún, àdìtú ti wà nínú ọgbà. Lóòótọ́ ẹ má jẹ́ ń tàn yín, ètò tí mò ń ṣe, ẹ wá, n ò gbé ẹ́ńjìnì ẹ̀rọ tí ń rọ owó, n ò gbé síbì kan. Kí n wá máa tẹ owó jáde láti ibẹ̀, kí n máa ṣe dátà, kí n máa ṣe gbogbo ẹ̀. Ẹ tún rán mi iṣẹ́ ẹsẹ̀, ẹ tún rán mi iṣẹ́ tó jẹ mọ́ṣẹ́ mọ́tò, n ó sì tún ṣe fún yín. Bẹ́ẹ̀ bá wá fún mi 5,000, 10,000, gbogbo yín ó máa pariwo pé àdìtú ọgbowó ṣe kinní kan. Ẹ wá, kò sí nǹkan kan lé ayé yìí tí ò kí ń la owó lọ o, kò sí o. Bẹ́ẹ̀ bá wọ studio lásán tẹ́lẹ̀ voice, owó ni. Ṣé ẹ mọye tán ta mísà, ẹ mọye tán ta speaker tán pè ní monitor, ẹ mọye tán ta kọ̀ǹpútà lóríṣiríṣi. Gbogbo nǹkan tí mo ti ní kí n tó bẹ̀rẹ̀ ètò Àgọ́ṣàṣà iná ló sì wà ń bẹ̀, àfi tó tún ti dín tí mo ti tà. Kò sí nǹkan kan tí mo rà nígbà tí mo bẹ̀rẹ̀ ètò Àgọ́ṣàṣà, mo lùsì ni wọn ò gé nì. Nígbà mo bẹ̀rẹ̀ ètò Àgọ́ṣàṣà, mo níná lọ́dọ̀ mi ní Benin Republic studio. Nígbà mo bẹ̀rẹ̀ tí mò ń ṣe lọ, òní wọ́n yọ náà mi lẹ́. Nígbà mo ń lo náà 42,000 sefa láàrin oṣù kan. Ẹ mọye tó jẹ́ náírà, ó ju 100,000 naira lọ. Kò sì sẹ́ni tí ń bá mi ṣán. Bí n bá complain owó náà báyìí, wọ́n búlọ́ọ̀kù mi ni. Níjọ́ tán bá tún tó nídìí mi, wọ́n tó ṣí mi lẹ̀. Lórí ọ̀rọ̀ Pókíà, ẹ wá, gbogbo yín mọ̀ mọ́ bá sọ̀rọ̀, mo lè má rọ́pọ̀lọpọ̀ rí lóòótọ́, àmọ́ ẹ já sọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà. Ẹ já mọ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run tó dá kó wa wá sílé ayé, àwẹ̀ ni ló ti fẹ́ bẹ̀rẹ̀ yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ káwẹ̀ yín ó ṣètẹ́wọ́gbà, ẹ sùn kẹ́ ẹ ronú ọ̀rọ̀ náà, ẹ rò kàn mí, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Látìgbà tí mo ti ń ṣe gbogbo ètò yìí tí mo wà nínú Benin Republic, wọn ò bí mi dá kí n wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Bí n bá sì sọ fún yín pé n ò lè wọlé sórílẹ̀-èdè Nàìjíríà o, kí lẹ fi dá mi lóhùn. Ẹni mọ́ dáhùn, kò sí nǹkan kan tẹ́nìkan kan lè ṣe, kò sí nǹkan tẹ́nìkan lè ṣe, mi ò sì lè wọlé. Ẹ̀yin sì ń rìn nílé, ẹ̀ ń rìn lóko, nílùú bàbá tó bí mi lọ́mọ, lórílẹ̀-èdè bàbá tó bí mi lọ́mọ. Tí mo lè rìn láti dí ìrókò lọ Sówódé lásán kẹ́rù ọmọ bà mí.
defamation of character. Ọ̀ngbà mo lọ tí mo lọ àtúnṣe tèmi lọ ṣe wọn lọ rèé dalẹ̀. Wọn ò sọ̀rọ̀ ẹnikẹ́ni fún yàn kan, wọn ò sọ̀rọ̀ ẹnikẹ́ni fún kábíyèsí kan pé báyìí ni. Mo lọ síbẹ̀ ni, mo lọ rèé wo ohun tí ń ṣẹlẹ̀ ní Ìpókíà lóòótọ́. Ìpókíà bó lọ̀rọ̀ Ìpókíà ṣe rí. Báyìí iná tí wọ́n ní wọ́n tú tà, gbogbo àwọn nǹkan tán ló ṣẹlẹ̀, gbogbo ẹ̀ ni mo lọ rèé ṣèwádìí. Bẹ́ẹ̀ ni, nígbà mo sì dọ̀hún, kódà ọjọ́ tí wọ́n lọ gan, mo b'Olódùmarè sọ̀rọ̀, mo b'Ẹlẹ́dàá mi sọ̀rọ̀ ni pé ibi tó bá yọrí sí, torí mo mọ nǹkan tí wọ́n lè ṣe fún mi. Mo sì dọ̀hún, mo bọ́ sínú ìgbìmọ̀ wọn, mo dọ̀bálẹ̀. Kábíyèsí o, mo kí gbogbo olóyè, wọ́n bínú gbà wọ́n mọ̀ pé mi làdìtú ọ̀rọ̀ Olódùmarè. Èmi ni mò ń bà wọ́n ló kọjẹ́ kí làwọn ṣe fún mi. Bó bá tiẹ̀ jẹ́ pé mo bá gbọ́ nǹkan tí ọ̀dà pẹ̀lú àwọn, ǹbọ̀ yẹ gẹ́gẹ́ bí jọ́nálìstì. Èmi yìí ṣe blogger, journalist ni mí, investigative journalist ni mí bí àṣà àwọn eléèbó. Ó yẹ kó o lè béèrè wò pé báyìí ni. Ó wá béèrè nǹkan kan, ó wá bẹ̀rẹ̀ sí ní bà wá ló kọjẹ́. Wọ́n ṣàfù mí níwèé kóòtù. Odidi èèyàn bíi 3 nínú àwọn olóyè ló ti pèsè ìwé kóòtù mílẹ̀ pé gbogbo àti wọ́n bá rí mi wọ́n àrẹ́sì mi ni wọ́n sì gbé mi lọ rí ẹjọ́. Ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o, èmi náà kálàáfíà lè jọba ní Ìpókíà lèmi náà ń wá. Gbogbo àwọn tá a jọ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì máa ń rán mi iṣẹ́, tó sì máa ń fún mi 5,000 10,000 gbà mí pé àdìtú fi ṣe dátà, báwa ṣe nǹkan báyìí, wọ́n sì bínú, gbogbo wọn ò bá mi sọ̀rọ̀ mọ́. Kí ni mo ṣe gẹ́gẹ́ bí journalist? Ó yẹ kí n make peace ní àlàáfíà kọjọba, kémi náà ó lè rìn. Mo ní studio sídìí ìrókò ní Nàìjíríà, mo ní studio sí Benin Republic nájàṣẹ́, mo sì ní studio sí Ghana. Mo ní kódà mo ti ní sí Làkànjí. Bẹ́ẹ̀ ni Làkànjí, Tógò ló wà. Iṣẹ́ tó Olódùmarè ọba gbérin mi ni à ń lọ káàkiri ni. Bẹ́ẹ̀ bá fẹ́ bi tá a wà l'Abidjan, ẹ pè mí, wọ́n sọ̀pẹ̀ fún yín. Ẹ débẹ̀, ẹ bá wa ń bẹ̀. Iṣẹ́ tó Olódùmarè ọba gbérin mi nu, àlàáfíà sì ní kó máa jọba. Kìí ṣe tí nìkan ni wọ́n jókòó dè níbẹ̀. Bẹ́ẹ̀ ni, mo gbọ́dọ̀ jẹ́ kálàáfíà ọjọba ni, kémi náà lè rìn, kí n lè wẹ̀, kí n lè yán kankan. Ká mọ́ sì mọ bókọ ẹni ẹlẹ́ni jẹ́ lásán. Ọ̀nkálukú ló ní tó wá ṣe ilé ayé o. Ẹ mọ́ jẹ́ ń tàn yín. Bó bá jẹ́ yín ni kábíyèsí ọ̀hún, ẹ̀ lè foríjì mí. Ẹ mọ tí mo sọ tí mo ti ṣe lórí ọ̀rọ̀ kábíyèsí náà. Bàbá sì ní bó bá gbéṣẹ́ rán mi, ó kú Ọlọ́run, ó sì pè mí náà, ó kú Ọlọ́run. Ìyẹn kábíyèsí ọba tí ń bẹ ní Ìpókíà. Bàbá ní òun dáríjì ọ́, ṣùgbọ́n máa ṣe ìwádìí àwọn nǹkan kan dáadáa. Òótọ́ a lè sọ̀rọ̀ mí kó rí bẹ́ẹ̀, a sì lè sọ̀rọ̀ mí kó má rí bẹ́ẹ̀. Èmi sì ti padà sí ọ̀pọ̀lọpọ̀ wádìí tí mo tún rí àwọn nǹkan pàtàkì kan dì mú. Bó bá yẹ kí wọ́n tú síta, wọ́n ó tú síta. Ẹ mọ̀ wípé ibi tá a ti ń sọ ojú abẹ́ ń kó, òun gangan la wà yìí. Bẹ́ẹ̀ ni, ètò ti yí padà, ní tá a fi ń sọ ojú abẹ́ ń kó ni. Kò sí orílẹ̀-èdè tí mo wà tí wọn ò ti gbé síta. Ẹ̀yin ará Àgọ́ ṣàṣà, kí ló ń ṣe yín? Kí ló ń jó yín lọ́wọ́ tẹ̀ lè fi jólẹ̀? Ọjọ́ kẹrin kan pè mí, kò tíì pẹ́, wọ́n ládìtú ò bá bí ọdá kọ́ yọjú s'Àgọ́ ṣàṣà. Ọjọ́ náà lọ ráyé mọ́. Aago 6 àdájí lonítọ̀hún pè mí gbẹ̀yìn. Kódà aago 7 ó tó lù, mo ti wà Àgọ́ ṣàṣà. Mo sì rìn láti bẹ̀rẹ̀ Àgọ́ ṣàṣà, láti bí ojú odò ọ̀hún. Mo rìn la Àgọ́ ṣàṣà já. Gbogbo ẹni tí n bá ti rí tán bá ti dá mi mọ̀ pé àdìtú, mo sì ń sọ fún wọn pé mo gbọ́ o, wọ́n ní kí n má rìn l'Àgọ́ ṣàṣà, mo sì ń rìn. Mo wá bọ́ síjọ́ ọjà wọn nu, ìjọ ọjà wọn níjọ́ náà. Kódà mo tún rìn wọnú ọjà, mo ráwọn mọ́ mi kan, wọ́n tún ṣe mí lóore. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tó Olódùmarè ọba gbérin mi ni, àwọn ọmọ padà rà láàánú náà ni. Ìwọ̀nba àwọn èèyàn tó kí mi náà, mo kí wọn, òkúkú dá èèyàn kan mọ̀. Nígbà mo lọ tán ni mo tún gbọ́ pé wọ́n ládìtú ti wà nú ọgbà. Ẹ dákun, gbà táwọn èèyàn rí mi lábẹ́ igi tí wọ́n sì pè mí, àdìtú ẹ wá ẹkújọ́ mẹ́ta. Mo sì rí wọn, mo kí wọn, a sì jókòó. Kódà wọ́n tún fomi ṣe mí lálejò, a sì jọ sọ̀rọ̀. Mo ní k'Àgọ́ ṣàṣà ó lè rojú, kó lè ráyè náà ní tiwa. Àwọn náà ní ṣé mo rí pálàáfíà àtijọba l'Àgọ́ ṣàṣà? Mo ní mo rí bẹ́ẹ̀. Gbogbo wọn jókòó, wọ́n sì ń yọ̀. Lóòótọ́ bí mo ṣe jókòó pẹ̀lú wọn, mo rọ́pọ̀lọpọ̀ ẹlò tí wọn ò dá mọ̀ lóríṣiríṣi. Wọ́n ń gàn kadà, wọ́n ó dúró, wọ́n mọ̀ wo ọ̀dọ́ wa róróróróró. Mo ṣá mọ̀ pé pátápátá ìkẹyìn straight bullet sáàrin wa. Bó bá sì ràn wá ni, bí ó bá sì ràn wá, ẹ ti forí ara yín kó nu. Ẹ dákun, ẹ̀yin ará Àgọ́ ṣàṣà, àtàpá kìíní àtàpá kejì. Kábíyèsí yín, nígbà tí mo bá kábíyèsí sọ̀rọ̀,
wọn ò tí ì láǹfààní láti rí kábíyèsí sójú lágọ̀ọ́ ṣàṣà báyìí ju ẹ̀kan tí mo ní mo rí wọn bìkan tí wọ́n ti ṣe mí lóore lọ. nígbà tí mo bá wọn sọ̀rọ̀ lórí fóònù, kábíyèsí ní lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà àlàáfíà ṣáà làwọn fẹ́ kó jọba, ẹ má wulẹ̀ ṣètò mọ́, ẹ jẹ́ ká láàfíà ó jọba, àlàáfíà sì ti ń jọba, àlàáfíà ni bàbá òun a máa pariwo, ibi téèyàn ò bá ṣe Olódùmarè ọba ń bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ bá fẹ́ ká tu á tù mo ní àdìtú ọ̀rọ̀ Olódùmarè Awíkonko kọ́ lọ́rọ̀ gbọ́lé mi, àmọ́ èmi yìí táṣìírí èèyàn, gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ láàrin èmi pẹ̀lú yín ẹ lè rí kí n sọ síta àbí kẹ́ ẹ gbọ́ níbì kankan, tèmi nu bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ pókíà, àmọ́ bọ́ bá dá àyè kan bọ́ bá yẹ bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́fọwọ́ ara yín fà. lórí ọ̀rọ̀ Adékọ́lá tí ń bẹ ní Ìláṣẹ, mo fẹ́ kí wọ́n ọmọkùnrin yìí ó jáde, torí pé mo mọ̀ pé ọmọ orí ilẹ̀ ẹlẹ̀ tán bá máa sunlẹ̀ wọ́n bá gbé sórí bẹ́ẹ̀dì yóò jábọ́ ni. bí n bá bá ọba Sunday Adéṣiyàn sọ̀rọ̀ rí lórí fóònù débi pé mo rí sójú rí, ó kù mí oko Olódùmarè ọba tó dá mi sílé ayé. àmọ́ lórí ọ̀rọ̀ Ihunbo, mo padà lọ ṣe àwọn iṣẹ́ ìwádìí kan, mo rí i pé kì í ṣe bó ti yẹ kó o tọ́ ń ló ṣe tọ́. ó lè dàgbà lọ́jọ́ orí, ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè lágbà. bó o ṣe rí náṣánáṣán náà ni ọpọlọ rẹ ṣe rí, bọ́n bá wo ọpọlọ rẹ dáadáa yóò yàtọ̀ sí téèyàn ẹlẹ́ran ara. àwa wí táì wí, o gbé kínní Odùduwà nation, Odùduwà republic, o gbé ṣé orí kínní handbill rẹ ibi tó ti ń ṣiṣẹ́, ṣé o fẹ́ mọ fi ṣe ìwà bàjẹ́ ni? ò ń pera rẹ ní Odùduwà republic, ìjọ kan tó ń sọ fún mi pé kìnní kan bó ṣe wà yìí Koiki Media èèyàn ẹ̀kan ọmọ ẹ̀kan ń bẹ́ ń bì, ó ń bá ṣètò, ó ń bọ́ ṣe kìnní kan lórí kìnní kan. mo néwò nù wọn, ọlọ́ọ̀tì ẹ̀ mú oko ẹ̀ ọ̀ lè mọ̀ láíláí. Yorùbá nation wọ́n fi ní Yorùbá nation lu jìbìtì, wọ́n fi ṣe nǹkan burúkú. àá lè fi Yorùbá nation kọ́ fi ṣe nǹkan kan pé kéèyàn kan mọ̀mọ̀ sí mọ̀jẹ̀ ń tàn ọ́, bọ́ bá fi ṣe àwọn onílẹ̀ ó mú ọ. nítorí ṣe nílẹ̀ Yíbò tí wọ́n fi lé ọ sílé, kì í ṣe pé wọ́n lé ọ, wọn ò tí ì lé ọ, ẹjọ́ ẹ sì ń bẹ nílé ẹjọ́ nílẹ̀ Yíbò, àwọn ẹ̀gbọ́n rẹ ò mọ̀ sí. èmi ṣèwádìí débẹ̀ ni, kódà ó ṣe UK ń lo forí gún sí, bí n bá ṣèwádìí ẹ̀ wọ́n padà mú ọ, wọ́n ó sì ní gbogbo ẹ̀ lọ́wọ́. gbogbo bọ́ọ̀rọ̀ ẹ ṣe jẹ́ ti ń bẹ ńlẹ̀, mọ̀ ń wọ ọ̀ràn ni, mo mọ̀ pé tí ń tì ọ́ padà tì ọ́ pa ni, yọ́ padà tì ọ́ sọ́dọ̀ mi. ọba sì ní sùúrù kó farabalẹ̀ o, ṣùgbọ́n mọ̀ ní sùúrù mọ́ farabalẹ̀ mọ́. bọ́ọ̀bá wa padà jáde lórí ètò yìí kó wá ṣètò ká wá jọ sọ̀rọ̀, kódà a lè jọ ṣe live video kó kọ̀nẹ́ẹ̀tì mi wọ́n sì dá ọ lóhùn. bọ́ọ̀bá ṣe bẹ́ẹ̀ ọmọ àlénú ìdílé yín ni ọ́. bí wọ́n bá wù ọ́ dáadáa, ìyá rẹ gbé ọ wá fún wọn ni, ó ṣeé ṣe kó jóyún Fúlàní. wọ́n náà wò bó ṣe rí, wò báwọn ẹ̀gbọ́n rẹ ṣe rí, ìyàtọ̀ gédéǹgbé ń bẹ́ẹ̀ o, torí wọ́n padà ṣètò lórí àwọn ẹ̀gbọ́n rẹ náà. tó fi pè mí 419 lórí ọ̀rọ̀ Punch àbọ̀rọ̀ newspaper tá a fẹ́ fi nǹkan sí, gbogbo ayé ni wọ́n mọ̀, ọkàn máa ń ṣèbó ìyá ni. gbogbo ayé ni wọ́n mọ̀ pé bí newspaper ó bá gbé nǹkan jáde, wọ́n yìí dédé gbọ́rọ̀ jáde, òun ó ṣètò ẹ̀ fínífíní, kódà àwọn òde ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. nígbà tó ṣì wà láti ìmọ́lé tí mo ṣètò lóríṣiríṣi, mo fi Olódùmarè ọba tó dá mi ṣẹlẹ́rìí, ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ ṣèkó, láti lọ post nǹkan sí social media ní true newspaper. nígbà mo sì débẹ̀, wọ́n ṣiṣẹ́ ìwádìí, àwọn iṣẹ́ ìwádìí kan, wọ́n tún ní ká ní sùúrù ká jẹ́ kó o jáde kó má bàa fẹ́ tiẹ̀ ń bí tó wà. gbogbo ẹ̀ mo sì ṣàlàyé fún ọ, gbogbo bọ́rọ̀ náà ṣe lọ, bí mo ṣe make payment pátápátá, gbogbo conversation wa níbẹ̀ lọ́wọ́ mi o, gbogbo ẹ̀ ni wọ́n sì gbé síta. ọ̀rọ̀ yìí ó sì padà yọ ọ́ lẹ́sẹ̀ lẹ̀. ìwọ ní èmi ti gbà bọ̀dì, èmi ti bá ọba Sunday Adéṣiyàn, mo ti bá a sọ̀rọ̀, Ihunbo mo gbà bá a sọ̀rọ̀ kí gbogbo ará Ihunbo mọ́ gbọ́ mi. tí n bá sì ní transaction pẹ̀lú èèyàn mi nínú Ihunbo kò kàn ọ́, torí wọn náà lọ ń padà bá ọmọkùnrin ọ̀hún jẹ́. Ọlọ́run gangan ní gbáwájú ní gbẹ̀yìn, òun gan ló ní mo ṣe báyìí, òun gan ló ní mo ṣe báyìí. ọba jẹ́ kó tẹnu ẹ̀ jáde, torí gbogbo ohun tí ọ̀yẹ́ ń gbé síta pátápátá bí n bá ilé bẹ̀rẹ̀ tó wọn ó gbé síta o. gbogbo àwọn tó kàn ń rè kó bá ọmọ tí wọ́n ń pè ní defamation of character yìí, wọ́n láàánú ẹni o, wọ́n ṣàánú ẹni. bọ́ ọ ṣe lọ kò yẹ kó o bọ̀, toró iṣẹ́ èèyàn gidi.
èèyàn tó wá tó jẹ́ pé ayé ti parí iṣẹ́ gangan ni ọ́ tó wá fẹ́ fi tiẹ̀ kó bá àwọn ọmọ ìlú ẹ̀. Àwọn ọmọ ìlú ẹ̀ títí ń jẹ tí wọ́n ti mú tí ò fẹ́ kí wọ́n rí jẹ mọ́, ṣùgbọ́n náà tí wọ́n fẹ́ gbé gba ọ̀nà tó yàtọ̀ ni. Ẹni tí ẹ ti jóná ni kọ́mọ́ kò ná mọ́ tiwa, òun làdúrà tá a máa ń gbà bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí kan tí wọ́n máa ń kọrin, ẹni tí tiẹ̀ ti jóná kò ní kò ná mọ́ tiwa, tiẹ̀ ti jóná ọ̀wá ń kò ná mọ́ tàwọn ẹni ẹlẹ́ni. Fi wọ́n sílẹ̀, wọn ò pé ọ̀ ọ̀n lọ rèé báwọn ẹni ẹlẹ́ni òun ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Ṣé o mọ̀ pé mo sọ fún ọjọ́ kìíní àná, mo ní interview tó ṣe yìí ó ní bákan nínú, mo bẹ̀rẹ̀ sí ní mo ń yọ. Ọ̀ ń sọ fún wọn pé ẹni tẹ́ gbowó lọ́wọ́ yín kọ́, owó iye báyìí tí wọ́n gbà lọ́wọ́ yín kọ́, ọ̀ ń dárúkọ ẹ̀, ọ̀ ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu, wọ́n ló ń tì sí wọn lẹ́nu. Jẹ́ kí wọ́n sọ̀rọ̀ fúnra wọn. Kí ló dé tí wọn ò jáde? Ó ti pera ẹni mẹ́sàáyà, èèyàn ẹni ibi ní ọ̀. Òun wábi tó o ti fẹ́ jẹ ní òòrì. Bọ́ba ń wábi tó o ti fẹ́ jẹ ọ bẹ́tà kọ́ ọmọ tọrọ owó. Wá èmi tó ń sọ pé 419 oníjìbìtì scammer, wò mí dáadáa kó o tún mi wò. Gbogbo ẹni tó bá mọ̀ lágbègbè ó kí a pé mo hùwà ìdá sóhun, bí ọ̀bá padà jáde ta tí sì ń sọ̀rọ̀ mi lẹ́yìn. Ọgbọ́n tó bá fojú ọwọ́ ẹ̀ ṣe, ẹ̀yìn ọwọ́ ni ó fi dànù o, kì í ṣèké o. Àbàlá ìṣù ni, àṣẹ Èdùmàrè sí ni, ó ti gùn ni. Ẹ wò mí dáadáa, ẹ wò mí, kò sí tí mo ṣe ní agbègbè Ìpókíà local government tí wọn ò lè gí ìfú rìpọ́ọ̀tù ẹ̀. Ẹ jáde ta tán, ẹ má ràn yàn sí mi, ẹ̀yin gangan ni kẹ́ ẹ jáde. Wọn ò ní pe rẹ́gísítà yín, ẹ̀yin ni kẹ́ ẹ jáde, torí pé bẹ́ẹ̀ bá ń sọ lẹ́yìn Olódùmarè ọba ó sì máa fìyà jẹ yín, ọmọ gbà yín gi. Ẹ mọ bá wọn kú bájá ṣe kú tó ń tògbóró ni, ẹ sì mọ bá wọn wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Àdúrú gbogbo nǹkan tí mo ṣe fún yín, orí oore náà la ṣe sí règún o. Ẹ wò mí dáadáa, ibi tá a ti ń ṣojú abẹ níkòó òun ni ibi tá a wà yìí. A fẹ́ mọ ṣojú abẹ ńkò báyìí ni, èso orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Adekola kì í ṣe Nàìjíríà nìkan lèmi ní studio sí. Bẹ́ẹ̀ ni mo lè ka ṣọ́ọ̀bù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ní, mẹ́ta àbí mẹ́rin tí mo ní síbi ìrókò bó ṣe ń wò ó. Benin Republic mo ní studio ńlá, odidi flat ńlá kan mo fi ń ṣe studio ńbẹ̀ tí mo sì náwó síbẹ̀, mo nára síbẹ̀. Bẹ́ẹ̀ ni Lákànjí ńkọ́ o, mo ní síbẹ̀, mo sì ní sí Ghana. Bẹ́ẹ̀ ni ẹ wá tí mo bá jẹ́yàn kan bákan tí wọ́n mọ̀ ní gbogbo orú nǹkan báwọn, mo sì ní iṣẹ́ tí mò ń ṣe. Lọ bèrè mi iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ cinematography tí mò ń ṣe, mo ti ń ṣe tipẹ́, ó ní mò ń ṣe lórílẹ̀‐èdè ibi tí mo wà. Mo ṣẹ̀ṣẹ̀ dé láti fi sẹ́ǹsì ni mo rí pé ọtí mẹ́ṣẹ́jì ni. Ọ̀nà wo ibi tí mò ń gbé, mo ṣe abọ́ sínú kọ́ńpáǹdì ni, mo ṣe àsáré ṣètò rẹ̀. Adekola o, bọ́ọ̀ bá jáde kó sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá, kémi náà wá dáhùn kí gbogbo ayé ọba wa dá sí i. Wá Olódùmarè ọba o, yóò sì fìyà jẹ ọ́ tẹbí tará tìlé tara tọmọ. Kí mo tiẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ eléyìí fún ọ fún, torí pé wọ́n ti parí iṣẹ́ rẹ̀. Àwọn fíàyò òun ni wọ́n parí iṣẹ́ rẹ̀. Wọ́n kàn ń wọ̀ bẹ́ẹ̀ èèyàn gidi ni. Nǹkan tí ó wà nínú rẹ̀ ò sí nǹkan kan bẹ̀ mọ́. Wọ́n ti kó fún ẹ jẹ, wọ́n ti parí rẹ̀. Ń sọ pé kò sẹ́nìkan tó lè ṣe kinní kan sí ọ, ò lè ṣe kinní kan, ò ṣe kinní kan, ò ń ṣe gàràgàrà. Ọ̀pọ̀lọ́ gan ti ń gbéra sókè. Kí n sọ pé láti ń bẹ̀rẹ̀ látòrí ọmọ onílé àtẹ̀jẹ́jẹ́, tí à ń tẹ̀ jẹ́jẹ́ ikú ń pa, ká túbọ̀rọ̀ sí pé ọ̀pọ̀lọ́ tí ń gbéra ìsókè tí ń gbéra ìjànlẹ̀. Ọba ṣọ́ra lọ́rọ̀ ilé ayé, ọba ṣọ́ra níbi tó wà. Wò ó dáadáa, má dédé máa bàyàn ló kọjẹ́, máa ṣèwádìí. Wá mo láwọn evidences kan lóríṣiríṣi lọ́wọ́ lórí ẹ̀. Bọ́ọ̀ bá jáde ọmọ àlè ní ọ. Ìyá rẹ mo ti wádìí ẹ̀. Àwọn ẹbí rẹ ò mọ̀ pé kán lọ ṣe DNA test fún ọ. Àwọn ẹbí rẹ ò mọ̀ pọ̀ ìṣara wọn. Ọmọ àlè inú ìdílé yín ti dàgbà, iná sì ní ọ. Adekola bọ́ọ̀ bá jáde kò ní dá fún ọ, kò ní dá fún pọ́nrí ìyá tó bí ọlọ́mọ. Bẹ́ẹ̀ ni jẹ́ káwọn ẹ̀gbọ́n rẹ ṣáìdì rẹ kán tì ọ lẹ́yìn. Mo ti wádìí gbogbo wọn, mo ti ṣèwádìí gbogbo wọn, àti tí ń ṣiṣẹ́ ìjọba, àti tí ń ṣiṣẹ́ ọwọ́ pátápátá. Mo ti mọ̀ ìdílé rẹ jù ọ lọ. Adekola èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni. Ẹ wò mí dáadáa kó o tún mi wò. Bọ́ọ̀ bá jáde ta wò ó, má jẹ́ ń sọ Dubai ń lọ. Mo ṣẹ́nu róná nítorí mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀.